Mo kí yín lẹ́ẹ̀kan sí i, mo tún ní kí n padà wá ṣẹ́rí ewé tó wà lọ́wọ́ mi yìí ṣe bẹ́ẹ̀ mọ̀ ewé bòńbòń ṣe bẹ́ẹ̀ rí ewé ẹ gbogbo ẹni tí ò bá ti ní àlàáfíà lára ẹ wo àlàáfíà tayọ nínú ayé o gbogbo ẹni tẹ́sẹ̀ bá ń ro àbí nǹkan kan bá ń ṣe inú àgọ́ ara àbí nǹkan kan rìn nínú ara yín tẹ́ ẹ̀ tí mọ̀ ń tẹ́ fẹ́ lò sí ẹ lọ já ewé yìí òun náà dàbí idán ni àní àwọn iṣẹ́ bí idán ni mo mú wá láàárọ̀ yìí ẹ wo ewé ń jẹ́ ẹja méjì péré ẹja méjì péré ẹ wo ohun tí mò ń fi lẹ̀ yìí kó lè bá a ṣiṣẹ́ fún yín dáadáa ẹ má bá mi ṣí ẹ tẹ bá ń ṣí ẹ mí náà ṣáà máa fi lẹ̀ fún yín ṣẹgbọ́n ẹ bá ń ṣí ẹ mo máa bá ń fi sílẹ̀ ẹja ewé yìí méjì ẹ fi síbi àtẹ́lẹsẹ̀ yín dákun bá mi ṣọ́ àtẹ́lẹsẹ̀ ẹlòmíì lè má mọ̀ tá à ń pè àtẹ́lẹsẹ̀ lélẹ́yìí ẹ fi síbi àtẹ́lẹsẹ̀ yín báyìí ẹ wá wọ ṣọ́ọ̀ṣì sí báyìí ẹ nídìí bàtà o ẹ wọ ṣọ́ọ̀ṣì sí àtẹ́lẹsẹ̀ yín bẹ́ẹ̀ ẹ ṣe kejì náà bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ bá ti ṣe méjèèjì ẹ fi sẹ́tẹ̀lẹsẹ̀ kejì àtẹ́lẹsẹ̀ kejì ẹ wọ ṣọ́ọ̀ṣì sí ní alẹ́ tẹ́ bá ti fẹ́ sùn ẹ̀yin ẹ sùn tó bá fi dàárọ̀ ọjọ́ kejì ẹ dákun ẹ kọ́mẹ̀tì síbẹ̀ ní àpẹẹrẹ tẹ́ ẹ bá rí ẹ lọ sórí fídíò ẹ direct ẹ lọ kọ́mẹ̀tì síbẹ̀ kẹ́ ẹ sọ bí ara yín ṣe ṣe yín gbogbo ohun tó ń ṣe yín nínú àgọ́ ara máa kó ń bẹ̀ bí idán ló ṣe rí ire tí ó bá ti yé yín ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp 08101619102 Adágúndúró lórúkọ mi àdúrà wa gbà.